àbí ká kọ́kọ́ kọjá lọ sí ìpínlẹ̀ Ògùn níbi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Tinubu ó lọ sí ìpínlẹ̀ Ògùn, ó lọ bá Dàpọ̀ Abíọ́dún, ó lọ bá ṣe àjọyọ̀ láti ṣí pápákọ̀ òfurufú eléyìí tí Dàpọ̀ Abíọ́dún tó ṣẹ̀ sí nípínlẹ̀ Ògùn. Àmọ́ wíwà tí Tinubu wà ń bẹ̀, oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ló jáde, oríṣiríṣi àwọn nǹkan òun ló ṣẹlẹ̀ ń bẹ̀. Lára ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ń bẹ̀, Dàpọ̀ Abíọ́dún ó lóun fẹ́ rán pírẹsidẹ́ǹtì létí kinní kan o. Ọjọ́ náà rèé bí àná nígbà tí Tinubu ń campaign káàkiri gbogbo àwọn ìpínlẹ̀. Dàpọ̀ Abíọ́dún sọ fún Tinubu pé ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà, Dàpọ̀ Abíọ́dún ní òun fẹ́ rán Tinubu létí kinní kan o. Ó ní ẹ má gbàgbé wípé ìpínlẹ̀ Ògùn tẹ́ ẹ wà yìí, ibẹ̀ lẹ ti ṣe ìfilọ́lẹ̀ pé ẹ̀yin ló kàn. Tinubu bú ẹ̀rín. Dàpọ̀ Abíọ́dún ó sọ̀rọ̀, ó ní kí Tinubu má gbàgbé pé ìpínlẹ̀ Ògùn yìí tí àwọn wà nígbà yẹn, nígbà tó wá bá wọn sí, ó ní kí ààrẹ má gbàgbé pé ibẹ̀ ni Tinubu ti lọ́ọ̀ṣì pé èmi ló kàn. Ó ní ẹ̀sìn yẹn lé ní tí ẹ̀ bá dẹ̀ gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ ẹ wo fídíò yẹn, ẹ rí i pé nínú fídíò yẹn náà ọ̀rọ̀ míì tó jáde nígbà tí Tinubu bínú lọ́jọ́ náà lọ́hùn, tó ní pé Tinubu ní tí òun bá ń ṣe ọlá ti tòun ni. Ó ní ṣe eléyìí, ṣe ẹ rántí eléyìí tó jókòó lẹ́yìn mi yìí Dàpọ̀, ó ní sọ lè di gómìnà tí ó bá sí ọlá tòun àtọ́lọ́hún. Ní kókó, Dàpọ̀ Abíọ́dún tó rán Tinubu létí pé ẹ má gbàgbé pé alákọ̀ọ́kọ́ ìpínlẹ̀ àwọn lẹ ti kéde pé èmi ló kàn, ibẹ̀ lẹ ti lọ́ǹṣẹ̀. Ó ní ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ tún fóun ní eléyìí ọ̀kan lọ́mọ ọ̀fẹ́ eléyìí àbí nǹkan. Ó ṣàtúnrán létí pé kó má gbàgbé pé ó fún òun ní oyè kan, eléyìí ọ̀kan lọ́mọ. Pé lẹ́yìn ìgbà tó pè ní eléyìí ni wọ́n padà change ẹ̀, Tinubu náà padà change ẹ̀ ńgbà yẹn. Ṣé ẹ mọ̀ pé àwọn èèyàn rí i pé ó fi wọ́lẹ̀ ńgbà yẹn ni, ṣùgbọ́n Tinubu padà change ẹ̀ sí àwàdà pé eléyìí ọ̀kan lọ́mọ of Ogun State. Lédè kan ṣá ó bá wọn ṣí, but àwọn kókó ọ̀rọ̀ tí Tinubu sọ ó bá ìròyìn jáde. Òun dẹ̀ ni àwọn kókó tí mo máa kọ́kọ́ mú wá fún yín ká tó lọ sí orí arábìnrin tá a sọ pé wọ́n gbámú tí wọ́n bá àwọn nǹkan ìjà olóró, àwọn nǹkan ìbọn tó máa ń lọ ń tà fún àwọn ajínigbé, tó dẹ̀ kọ̀nfàmù ẹ̀ pé sójà lẹ́yìn tó máa ń kó fóun. Now ìròyìn náà gbé jáde, ó ní kókó ọ̀rọ̀ tí Tinubu tó sọ níbi ìfilọ́lẹ̀ pápákọ̀ òfurufú Gateway eléyìí tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ògùn. Ẹ tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ó ní ìròyìn sọ pé ó ti gbé òṣùbà pé ó káre, ó gbé fún Dàpọ̀ Abíọ́dún eléyìí of Ogun State ti ìpínlẹ̀ Ògùn lórí àwọn àkànṣe iṣẹ́ ìdàgbàsókè eléyìí tí ìjọba rẹ̀ ń ṣe ní ìpínlẹ̀ náà. Tinubu sọ̀rọ̀ yìí nígbà tó ń ṣí pápákọ̀ òfurufú Gateway lánàá ní ọjọ́ Sátidé ọjọ́ 4 oṣù kẹrin ọdún 2026 nílùú Ìpẹ́rù Ìlíṣàn. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà Nàìjíríà Godswill Akpabio, olóyè Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà tóun náà jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ yẹn, òun náà olùgómìnà lọ́gọ̀ ẹnu. Nígbà tí ó ń sọ̀rọ̀, ààrẹ Tinubu sọ pé pápákọ̀ òfurufú náà ó ló ṣe àfihàn wípé gómìnà Dàpọ̀ Abíọ́dún ó lo owó tó ń gbà lọ́wọ́ ìjọba àpapọ̀, wọ́n ló lò dáadáa. Mo fi tọkàntọkàn dúpẹ́ fún àǹfààní tí a ní lónìí láti ṣe àjọyọ̀ àfojúsùn tó ní ipa rere eléyìí tí gómìnà àti àwọn gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n ti ní. À ń ṣe ìfilọ́lẹ̀ agbègbè ètò ọrọ̀ ajé tuntun eléyìí tó wà ní àrọ́wọ́tó wa. Láàrin ọdún méje, ìwọ Dàpọ̀ Abíọ́dún ó ti ṣe àfihàn ìfarajìn, àfojúsùn àti akíkanjú pẹ̀lú bó ṣe mú Nàìjíríà dàgbà sókè. Abá oyò lórí ìdàgbàsókè àpapọ̀ yìí. N kò kábàámọ̀ lórí ohunkóhun tí a ti ṣe pẹ̀lú yín gẹ́gẹ́ bí ààrẹ yín. Inú mi dùn láti rí i pé ẹ lo owó ìjọba àpapọ̀ eléyìí tí ẹ ń gbà, ẹ ń lò dáadáa láti mú kí orílẹ̀-èdè wa kó máa tẹ̀síwájú. Ìyẹn làwọn ọ̀rọ̀
àtọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ míì tí Tinubu tó sọ níbẹ̀ tí ó dẹ̀ sọ pé inú òun dùn sí nǹkan tí Dàpọ̀ ṣe. Bákan náà ni Peter Obi òun náà jáde ó ní ẹ má dìbò fún Tinubu lọ́dún 2027 o. Peter Obi ní tí ẹ bá gbọ́ ó lóun sọ tòun o. Peter Obi ní kẹ́ ẹ má dìbò fún Tinubu ní 2027 ó ní lápá ọ̀dọ̀ tòun bí òun ṣe rí lòun ṣe ń sọ yẹn. Ǹjẹ́ kí ló wá dé tó fi sọ bẹ́ẹ̀? Ta nìkan dìbò fún? Nítorí pé Tinubu kò rí ojútùú sí ìṣòro iná ọba eléyìí tó ń ṣe ségesège. Ìdí nìyẹn tí mo fi ní kẹ́ ẹ má dìbò fún. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀, Peter Obi ni o. Tàwa ló ní kán dìbò fún, ó ní kán dìbò fún òun, ó ní gbogbo nǹkan tó ń jẹ ọmọ Nàìjíríà níyà ó ní lòun máa mú kúrò. Today we're virtually commissioned the project. This airport is separately connected to independent power through our investment in gas and energy. The other projects that have been virtually commissioned is the reward of great commitment. Therefore, thank you very much. God bless you. You work harder. Development must touch every level. I am particularly pleased with the mobility, the security, and the agricultural initiatives unveiled today. The commissioning of 1,000 electric bikes is a smart response to modern transportation needs, embracing technology rather than fossil fuel to improve daily life. I take note of that. Mr. President, may I remind you also that this is the state where you prophesied a Milokan. I beg you gave me the title Eleyi Okolomo and also called me Oyibopo. Where is the gift, please? As I wait for the gift, I want to thank you all for listening to me. I want to wish all of you journey masses to your various destinations. God bless you all. God bless Ogun State. God bless the Federal Republic of Nigeria.